ìjẹ́ ti gbọ́ Musiliu Àyìndé Olúọmọ MC Oluomo lọ́sọ̀dẹ̀ tó jẹ́ alága gbogbo onímọ́tò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ now is the president ó ti di ààrẹ fún gbogbo onímọ́tò Nàìjíríà NURTW káfàtà mọ́là mo kí ọ pé o kú oríire o kú ogun àjàyè ọkùnrin ni ọ́ o mo kí ọkùnrin ni ọ́ mo kí àwọn aránibánidẹ́rẹ̀ mo kí àwọn tí wọn kì í gbàgbé ọjọ́ mo kí àwọn alájọṣe tí wọn èyí jójú ọ̀tẹ̀dá bójú ọ̀bá tẹ̀yìn gẹ̀tì ojú òní tèkó bójú ọ̀bá tìjọba àpapọ̀ ojú òní ti Musiliu MC Oluomo kọ̀tẹ́bí kò sí campaign tí wọn ò ṣe against ẹ àníwọ̀n lẹ́yìn táwọn fẹ́ nu wọ́n sì ti na ọwọ́ rẹ̀ òkè àjẹgbó àjẹtọ́ tó o bá jẹ ilé yìí tán ó tún jẹ ìmíì sí o wàá tún lọ lẹ́ẹ̀kejì lágbára Ọlọ́run ọ wàá sọ̀kalẹ̀ ayọ̀ wọn ò ní rùkú rẹ wá látàbújá MC Oluomo ọmọlúàbí tòdì kọ́ wàhálà ọmọlúàbí máa lọ Skoda Alhaji Agba bóyá Alhaji Agba tí Barrister ń jẹ́ ńlọ́jẹ́ kí gbogbo Ìlọrin ọlá èké rẹ̀ torí bàbá tí ń jẹ́ Alhaji Agba ńlọrin bàbá náà Ọlọ́run foríjì wọn Ọlọ́run gbàbọ̀ ẹ̀ oníwà jẹ́jẹ́ onísùúrù wọ́n ní bàbá lọ Mọ́kà lọ́dún kan wọ́n ti á ṣiṣẹ́ wọ́n ti rè ó ti rẹ̀ wọ́n wá sùn níjọ́ náà lọ́hùn omi wọ́n ní gbòòrò Mọ́kà ọ̀nà jíjìn ni ẹ ti lọ ọmọ pọnmi ọmọ kan wá pọnmi ó wá gbé síbi ìsàlẹ̀ níbi ẹ̀gbẹ́ ibi tí bàbá sùn sí wọ́n ní bí bàbá ṣe fẹsẹ̀ kọ́ garawa rẹ̀ tómi dànù nù dídé tọmọdé lọ́ba fẹ́ mọ̀ sòkò pé tá lọ́ọ́ da mi ìhùn nù lọ́dún náà bí wọ́n ṣe wí o wọ́n ní bàbá wa Alhaji Agba bá gbé garawa pé àwọn ò gbọ́dọ̀ jẹ́nu rẹ̀ ó bàjẹ́ àwọn lọ bá pọnmi mi wọ́n lè yàn bíi dọ́sìnì mẹ́ẹ̀ẹ́dógún ní jáde látàbẹ́ tẹ́ǹtì pé rárá o bàbá ẹ̀ gbọ́dọ̀ lọ ọ̀nà ọ̀dà bí n bá ní ru omi ọ̀hún wọ́n sì yín débi ẹ̀ ti kú wọ́n sì pọnmi garawa bíi dọ́sìnì méjì ilẹ̀ fún ọmọ wọn ní ọmọ gbé ń tọ́ bá wò ń bẹ̀ ọmọ ọba mọ tí ó ṣe mọ́ wọ́n á bi bàbá léèrè pé kí ló dé ọmọ òkú ẹ̀ pọnmi míì fóun bàbá ní nǹkan kékeré míì a máa da sí èèyàn rú wájú Ọlọ́run ẹ̀wọ́ gbogbo wàhálà àjì tá a wá ṣe kéèyàn wá fi nǹkan kékeré bàjẹ́ béèyàn bá ba ọmọ nìkejì lọ́kàn jẹ́ tọkàn rẹ̀ fi bàjẹ́ ẹ̀rí pọ́mọ ni ó fẹ́ sunkún nífa wọ́n ní bàbá ní ọmọ ní fẹ́ sunkún fá ìwọ tó pé kò sí nítẹ́nìkan ó ṣe fún ọ àgàgà tó o bá níná kàlẹ́ ìbúkú kan lọ́wọ́ kò sáwọn àfáà bí àwọn àfáà jọ mọ́ ẹjá rárá fi mọ́ ń bẹ̀ wọn àwọn míì tí ọba tún dájọ́ ẹjẹ́ ń gbàlejò wa kan wọlé náà àlejò kan wọlé nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n ń ṣonígbọ̀wọ́ ètò ẹ kú kalẹ̀ ẹ kú déédéé wò yí o ó ní mo fi ń kí aláṣẹ ọ̀gá àgbà fún ẹ̀ka àpolówó ọjà ní sẹ́nẹ̀tì
Zenith Estate ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí o ẹ bá kí gbogbo ilé ẹ bá kí gbogbo àgbáyé. ẹ kálẹ́ o ẹ̀yin ará ilé o èmi ọmọ yín náà ni o Latifat Oluwatosin láti iléeṣẹ́ Zenith Estate and Properties Limited. ìròyìn ayọ̀ ọ̀dà mú wá fún yín lórí àwọn promo tá à ń ṣe lórí estate wa. Yes. láti Sunrise Estate tó wà ní ìlú Alábàtà ní Abẹ́òkúta. Yes. tá à ń tà lọ́wọ́lọ́wọ́ ní 250,000 naira per plot. Okay. ẹni tó bá dẹ̀ ra márùn-ún agbẹ̀yọ̀ kan pẹ̀lú free allocation àti free document. 250,000 naira bẹ́ẹ̀ ni per plot. kìí ṣe ilẹ̀ oko rárá o. ilẹ̀ tó sì bọ́ sẹ́gbẹ̀ẹ́ gbòòrò ni kí ló dé tó fi chíìpù tó bá wọn. ó súnmọ́ funab. àmọ́ mọ́ ṣé bá a ti jọ lọ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni sá. àmọ́ wo uniform. wọ́n lè rà ẹlòmíì lè rà pamọ́ ẹlòmíì lè rà kọ́kọ́ lé sí. kò ń ṣe ilẹ̀ omi ilẹ̀ gbígbẹ ni. bẹ́ẹ̀ni then Victoria Parks and Garden Estates. àwọn bọ́lá tún nílẹ̀ sí gbogbo. ní ìlú Ìbàdàn bíbá ẹ̀ a ní ilẹ̀ sí Victoria Parks and Garden Estate tó wà ní ọ̀nà Mọ́níyà Ìsẹ́yìn road. ó súnmọ́ train station. bẹ́ẹ̀ni ó súnmọ́ Akínyẹlé secretariat náà. ojú títì gbangba ló wà. bẹ́ẹ̀ni. sí títì tí Ṣèyí Mákindé là láti Ìbàdàn lọ sí Ìsẹ́yìn. bẹ́ẹ̀ni ojú títì gbangba ni. 1 million naira là ń tà yẹn. 1 million naira. bẹ́ẹ̀ni per plot ẹni tó bá dẹ̀ ra márùn náà àgbẹ̀yọ̀ kan. promo wà lórí òun náà nù. bẹ́ẹ̀ni tó bá ra márùn àgbẹ̀yọ̀ kan lórí ẹ̀. bẹ́ẹ̀ni then VI Garden Estate tó wà ní ọ̀nà Amúlòkó. Ọlọ́ndà. bẹ́ẹ̀ni ìyẹn ṣe àṣìntà yẹn báyìí ní 600,000 ẹni tó bá ra márùn yẹn náà àgbẹ̀yọ̀ kan. 600,000 tó bá ti ra mẹ́rin àbí márùn yóò gbẹ́yọ̀ kan sí éèkà kan lẹ fẹ́ kí kálukú ọmọ níbẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí Olódùmarè. Zenith Farm City tó wà ní Serafu ní ọ̀nà Mọ́níyà Ìsẹ́yìn road náà èyí tí tán lè fi dá oko à ń tà yẹn ní 600,000 per acre ẹni tó bá dẹ̀ ra 20 acres á fún wọn lẹ́yọ̀ kan sí á fún wọn ní acre kan sí. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run. security dẹ̀ wà kò sí pé àwọn kan ń dá àwọn láàmú kò sí ìdààmú kankan lórí gbogbo ilẹ̀ wa pátápátá kò sí wàhálà ọmọ nílẹ̀ kò sí wàhálà ìjọba. kò sí wàhálà ìjọba kò sí wàhálà ọmọ nílẹ̀. bẹ́ẹ̀ni fíòlà là ń tà tí ó máa fi wọ́n lọ́kàn balẹ̀ wọn bá fẹ́ filẹ̀ fógún ọdún láti fi appreciate kò sí nǹkan tó máa ṣe. mo dórí ilẹ̀ yín tó wà lọ́nà sẹ́yìn gbogbo ẹ̀ ní ẹ ti kọ́kọ́ kálukú sí. bẹ́ẹ̀ni kódà yìí tó wà ní Ẹdẹ náà Osborn Parks and Garden táǹtà ní 2.5 million per plot ẹni tó bá rà á. ibẹ̀ yẹn la lọ kí n tó travel. bẹ́ẹ̀ni wọ́n lè fi kọ́ hostel. Ẹdẹ yẹn kọjá bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni ó súnmọ́ Adeleke. ẹ̀yìnkùlé yunifásitì Adeleke ló wà. bẹ́ẹ̀ni ó súnmọ́ Redeemer náà. ó dẹ̀ tún súnmọ́ Federal Polytechnic Ẹdẹ. ṣèyí tó bá rà wọ́n lè fi kọ́ hostel wọ́n lè fi kọ́ ilé gbígbé tí yẹn tún máa fẹ́ ṣòwò fún wọn. ṣúgà já. bẹ́ẹ̀ni ẹni tó bá dẹ̀ ra 2 plots a máa fún ní 100 blocks. nọ́mbà wo làwọn èèyàn máa pè lálẹ́ tí wọ́n fi láǹfààní láti jẹ. wọ́n lè pè wá sórí 090. 090. 22. 47. 14. 77. 77. wọ́n lè pè wá bí wọ́n dẹ̀ lè pè wá sórí WhatsApp ẹni tó bá dẹ̀ fẹ́ lọ sí ọ́fíìsì wa náà ọ́fíìsì wa wà ní ọjọ́ Mọ́níyà road ó dojúkọ IITA ní ẹgbẹ́ Àrẹ̀mú block industry tó bá débẹ̀ wọ́n bá wa ń bẹ̀. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ni sá. adúpẹ́ ẹ̀pẹ́ òkun promo yẹn ìgbà oní ọ̀kẹ́nubodò. ìparí oṣù yìí. ìparí oṣù yìí ni gbogbo díẹ̀ndì òpin sinimá wáyé ẹ ti ẹ gbìyànjú ó ti fẹ́ tóṣù méjì tá a ti ń rọ ọ́ bọ̀ ẹ gbìyànjú. gbogbo ayé náà lè jàǹfààní bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni sá. ẹ tún ṣàlàyé ẹ lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ tó máa lọ ẹ ṣàlàyé. Osborn Parks and Garden Estate ó wà ní ìlú Ẹdẹ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ tó bá ra plot méjì ó ní àǹfààní tó máa jẹ lórí ẹ̀ á fún wọn ní cement tó máa fi bẹ̀rẹ̀ development lórí ilẹ̀ yẹn wọ́n lè fi kọ́ hostel wọ́n lè fi kọ́ ilé wọ́n á rẹ̀ ń tẹ̀ síta àwọn èèyàn tó ilé ti yíká already kò ń ṣe inú igbó. Sunrise Estate tó wà ní Alábàtà ní Abẹ́òkúta à ń tà ẹni 250,000 naira per plot ẹni tó bá dẹ̀ ra márùn 1.250 á fún wọn lẹ́yọ̀ kan wọ́n á dẹ̀ gba free allocation àti free deed of assignment. Victoria Parks and Garden tó wà ní Mọ́níyà Ìsẹ́yìn road ìyẹn títì ló wà. lójú títì gbangba bẹ́ẹ̀ni táwọn wo rélùwé lọ́ọ̀kan báyìí. lọ́ọ̀kan bẹ́ẹ̀ni 1 million naira nìyẹn ẹni tó bá ra márùn yẹn náà 5 million àfúnlẹ̀yọ̀ kan. ó yẹ sọ fóònù nọ́mbà tí wọ́n mọ̀ pé yìí sí nìsín. wọ́n lè pè wá sórí 090. 090. 22. 22. 47. 47. 14. 14. 77. 77. yes sir.
ẹ tún gbé lẹ́ẹ̀kan sí. 090 090 22 22 47 47 14 14 77. 77. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà tó bá jẹ́ pé ìwọ wà nínú àwọn èèyàn tí wọ́n fẹ́ kópa nínú ìdíje ti Kola Olootu 40 years anniversary bọ́yọ̀ fẹ́ raṣọ o sì mọ bó ṣe gẹ̀ẹ́tì ẹ̀ ọ̀ya pè mí lálẹ́ orí WhatsApp ní kò pè mí sí o kí n tó sùn 080 333 19700 kìí ṣe pípè bá náà o kàn sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi pé mo ní interest lórí Ankara. Bàbá Ajẹ́wọlé ti dé. Ó dùn mí mo fẹ́ kápá ríra ni ìbá gbé yín mo ti wó bíi mẹ́rin tí mo fẹ́ fún yín. Mo ti wó obìnrin àwọn obìnrin tí mo fẹ́ kó láti Paris lọ fọ́kọ yín kìí ṣe kékeré Ọlọ́run ò sì já ríra obìnrin a máa ṣàdúrà pọ̀ àdúrà orí òkè pọ̀. àpàrà rí àlọ́ ìbò mo ní ó kà mí lára o èyí àṣẹ ìjẹsà èyí oṣù ò bá dá ní Europe ni ò bá dá iṣẹ́ tún forí odò. gbogbo mi ni àdúpẹ́ ẹ̀yẹ wa tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí. àríyé láàmọ̀rìn. àmì ọlọ́ àti dé padà sí Nàìjíríà yìí ní fertility CEO tún ti mo ti padà dé sí Nàìjíríà padà orúkọ mi ò yí padà Ambassador Dr. Agboola Ọláolúwa John èmi ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ uni fertility. Ẹ káalẹ́ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbóhùn mi pátá ẹ má bínú ọkọ mi ti dé báyìí. So èmi náà. wọ́n lẹ̀ wá gbogbo ògbọ́ ọkọ yín náà sí ilé Ọlọ́run sí èmi náà tiẹ̀ kúkú sí ilé. kí n bá fà ìkara wa tẹ̀lé ní. orúkọ mi ni Ambassador Dr. Mrs. Agboola Bọ́láńlé Victoria. èmi ni managing director iléeṣẹ́ uni fertility. dáadáa lẹ́wà gbẹ̀yìntẹ́ ìwójú olúwa fọ́ọ̀mù. ká dúpẹ́ lọ́wọ́ àwọn kọ́sítọ́mà wa tó wà nílùú ìbò tó wà ní diaspora ọ̀sẹ̀ gudugudu méje ọ̀sẹ̀ yàyà mẹ́fà adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ wá bá mi adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ti lo yunifásitì tẹ́ ti lẹ́rìí tó tún kẹ́bù rẹpẹtẹ wá fún àtẹni ká tó fáwọn èèyàn ní Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ èyí tó jẹ́ pé ẹ ti wá bá arajà nílùú France nílùú Austria àti Netherlands adùn adúpẹ́ lọ́wọ́ yìí mo wá gbàdúrà lálẹ́ lágbọ̀ọ́ Ọlọ́run pé ọjà tẹ́ ẹ rà yunifásitì tẹ́ ẹ rà tẹ́ fi wúwo lágbọ̀ọ́ Ọlọ́run àbáyé lára mi lágbọ̀ọ́ Ọlọ́run lágbọ̀ọ́ máa di December ẹ̀ ti máa pè mí pé sí Ọlọ́run ti ṣe mo ti lóyún bó ṣe máa rí nìyẹn mo sọ fáwọn èèyàn pé pátí tí máa ha tẹ ní kò mọ àwọn èèyàn tí máa ha tẹ 2025 yìí ó máa pọ̀ rẹpẹtẹ lágbára Ọlọ́run 2024 yìí ata ọjà níbi tó ń tajà dé Ọlọ́run ó gbà bẹ́ẹ̀ adẹ ní àwọn tó jẹ́ pọ́ ti fún wa lẹ́yìn mo ti lóyún gbogbo wa máa bí wọn papọ̀ sí 2025 adẹ àfi tó bá pè wá gbogbo kò mọ̀ ọ̀la máa dé. gbogbo ẹ̀ tí wọ́n bá ti ń pè yín tí méjì bá wà ǹjọ́ kan náà ń kọ́. àwọn aláì á pera wá sí i pẹ̀lú kí yàtí ta lọ bìkan kébì lọ síbi kan á pera yìí tó di pé ẹ̀rí tiwọn ní dúdú tiwa lẹ́rí tiwa náà táwọn bá lẹ́rìí kò sí ọ̀kan tó ń jẹ́ yunifásitì ọdún ìbò là ń ta kádùpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá jàránkì yunifásitì ni wọ́n ṣe ń lò ló ń dún lára wọn obìnrin kan wá sunkún bá mi France ó ní ọ̀nkú ó ní ríjì tó fi wá báyìí ni pé ó lára church ó ní rìdíìmù lọ ní France yẹn ó lára church ó ló ti dúró 22 years kò rọ́mọ bí ó ní ó wá sọ fún un pé prophet tó ń lò tó ń fi dọmọ òun fẹ́ ṣàṣírí kan fún ẹni ẹgbọ́n France báyìí ó ní ṣe lóòótọ́ pé ẹ̀wọ́n ló pé gbogbo ẹ̀ ló kọ́kọ́ pé ọlọ́kọ̀dá òun ló unique o ó bá mọ́bìnrin ẹ̀ dé ó bá sunkún ní sóun náà ṣe máa rọmọ bí báyìí tó náà ṣe máa obìnrin ti bá ara jà báyìí ó dẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ ẹ̀yin náà gbọ́mi lẹ́yìn ni ẹ̀ gbọ́mi lálẹ́ ni ẹ̀yin náà máa lẹ́yìn lágbọ̀ọ́ lọ. ẹ̀wọ̀n èyí tẹ́ wà ní Nàìjíríà bàbá káàbọ̀ ọmọkú ilé wa o ìwọ tó bá ń gbọ́mi látàlẹ́ bàbá káàbọ̀ ọmọkú ilé ẹ sáwò ìwọ tó bá ń gbọ́mi látàlẹ́ tó bá lè tẹ yunifásitì lọ́la ẹ wá kó kọta kó bọ́ láti Europe àrẹ̀bù pọ̀ rẹpẹtẹ ẹ̀bí tó ń wojú Ọlọ́run fọmọ gift ni o special gift àti tí ó wojú Ọlọ́run fọmọ o ẹ̀ tó bá ń wojú Ọlọ́run fọmọ ẹ wá kẹ́bù àtọ̀ sí yẹn a tún máa fọ́ 50% pọ̀nù ìyá àdìsá bá gbé wọn lórí promo tàbí fún ọ lọ́la. yes ìyá bàbá káàbọ̀ ọmọ kú lé ni eléyìí ẹgbẹ́ fi celebrate tó lọ́kọ́ mi sí àràǹgbà tá a ṣe birthday wọn. ẹ tí ẹ fẹ́ lè sọ̀rọ̀ òkè mi. ọjọ́ special birthday fún mi. bẹ́ẹ̀ pọ̀ ohun ti bẹ́ẹ̀ pọ̀ yọ kọrin dánwò Jésù ó ṣe tó dọ́jú àdúrà tì mí. mo kọ yìí mo ló yẹ kó wù mí ha so eléyìí la fẹ́ fi ṣe birthday promo
fún àwọn tó bá ti wá ọlá nìkan ni o. àwọn òjò náà fọwọ́ ọlá nìkan. ok fún ọjọ́ bíi bàbá àti àlọ́bọ̀ ìyá káàbọ̀ ọmọ kú ilé. ẹ máa jàǹfààní 50% promo. 50% lọ́la nìkan tomorrow only. tomorrow only ní fáwọn tó bá ti wá kájọ mú kájọ. àwọn míì ń gbọ́ lọ́nà tó jìn kí wọ́n mọ̀ búùkù látòrí aago ní ìsìn ẹ sọ nọ́mbà tí wọ́n mọ̀ pè sí báyìí kí wọ́n mọ̀ sẹ́ẹ̀dì pé mo wà interested so tẹ́ bá sì ti jọ sọ̀rọ̀ kẹ́ ẹ ti mọ̀ pé ẹ ti jọ fẹnu ẹ̀ jóná nù ọ̀ya. kọ́ni birthday promo làwọn fẹ́